Hi everyone, welcome to my channel. Bàbá ẹ sọ lọ́rọ̀ yìí ẹ ní pé ẹ sọ pé nǹkan rẹ̀ bí ìdọ̀tí ní nígbà yẹn ẹ jọ kí ni nǹkan tẹ́ fi rí tẹ́ fi sọ pé. ẹ ṣe nígbà tí mo fi sọ pé nǹkan ìdọ̀tí ni nígbà tá a ti wà lọ́mọ kéékèèké àwọn bàbá àtijọ́ ìwọ̀n yẹn tó bá ti pa ẹran sí Ifá wọ́n á bu ẹran fún wọn, kálukú á gbẹ́ran ìdání, ẹlòmíì lè gbé sápò kí ìjẹ ẹran yẹn kó wá stay aṣọ ẹ̀ á dẹ̀ máa wò ó. Báwo ni bàbá yìí ṣe gbé kí ló wà lápò ẹ̀ tó ṣe tó bá jáyé dé ní ni wọ́n lè sọ pé orí èèyàn ló gbé o. Wọ́n á ròpọ̀ ẹ̀ tó jẹ́ pé ẹ̀rù gábọ̀ fúnra ní ẹran ni wọ́n á wọ̀n nígbà láyé àtijọ́ ẹ̀ wọn kíá wọ́n lè dídé gbé nǹkan tí ò ṣe kí ní aṣọ tán for good 3 months wọ́n á gbé sọ́run wọn á ní wọ́n lọ sóde Ifá òun á máa rùn kanra wọn nígbà yẹn. Ṣùgbọ́n nǹkan táwọn bàbá yẹn ń sọ nígbà yẹn náà ọ̀rọ̀ gidi ni o tó dẹ̀ ń ṣe. Ṣùgbọ́n àwọn ìrírí tí mo rí nìyẹn tí mo fi sọ pé iṣẹ́ ìdọ̀tí ni bí mi ò lè ṣe kí wọ́n á máa gbẹ́ran tútù sápò. So mo ṣe rí nìyẹn. Bẹ̀tì láyé tá a wà báyìí àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti mú ọ̀làjú bá gbogbo ẹ̀. Tá a bá pẹran lẹ̀ báyìí a lè dì í sínú polybag bóyá ọmọ ẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ àní kó sáré bá ìgbín lọ sílé. Aṣọ tó ní Ifá máa ń wọ̀ báyìí aṣọ funfun la máa ń wọ̀ jù. Ṣé èèyàn lè máa fa aṣọ funfun báyìí kó lọ fi pe ewúrẹ́ àbí kó lọ fi pa àwọn ẹni ẹran àbí adìyẹ ọgbọ́n tá a fi pánà tá a bá dẹ̀ ti pánà tá a dẹ̀ ti rọra ṣé wọ́n á dì í sínú láìlọ́n kálukú á máa mú tiẹ̀ lọlé. Mímọ́ tó bá lọ síde Ifá òun náà lọ́ọ́ bá padà sílé. Ìlànà ọ̀làjú ti gbayé ṣòbó ṣe rí nìyẹn. Ìdí tí mo fi sọ pé iṣẹ́ ìdọ̀tí ni báwọn bàbá wa ṣe ń ṣe ní ìpilẹ̀ṣẹ̀. Kò ń ṣe pé mo kórìíra Ifá o, kò ń ṣe pé bọ́ mo tẹ́ wọn o, bẹ́ẹ̀ báyé ṣe rí ń gbà yẹn tá à ń rí la fi sọ pé èmi fi sọ fún ìyá mi pé iṣẹ́ yẹn pé iṣẹ́ ìdọ̀tí ni pé mi ò lè ṣe. Ṣùgbọ́n mo dúpẹ́ gbogbo ìdọ̀tí tó wà lára mi Ifá ti bá mi wẹ̀ kúrò. Yes sir. Ẹ ṣeun ẹ sọ pé bí arúgbó ara ni ẹni tó kọ́ yín ní Ifá ti kọ́fá. Arúgbó ara ni. Ìjọba ṣàlàyé ẹ̀yin náà ẹ̀dá pé ẹ̀yin náà sọ pé ẹ̀yin náà fi àgbàlagbà kọ́fá náà ni. Àgbàlagbà náà ni. Jẹ́ ìlú ṣàlàyé nǹkan tí yẹn túmọ̀ sí bàbá. Túmọ̀ pé arúgbó ara ni bàbá tó kọ́ mi ní Ifá fi kọ́fá. Ṣé pé láyé èdè ní báyìí wọ́n rí ibi tọ́mọ ọdún márùndógún báyìí tó ti wà nídìí Ifá tó ti bẹ̀rẹ̀ sí kọ́fá á dẹ̀ máa lọ sílé ìwé tó bá dé á lọ síbi tó ti ń kọ́fá. Tẹ́ bá wo àwọn onífá tó wà ní mi ò lọ sí eré àwọn bóyá South Africa or any other country bẹ̀tì ní Nàìjíríà báyìí lè ní tó bá máa kó àwọn onífá jọ 90% ló kàwé. Yọ̀rá sáà bẹ́ẹ̀ sà 90% ló kàwé. Ìtumọ̀ ni pé kékeré wọ́n ti fi wọ́n síbẹ̀. Ṣùgbọ́n bàbá tó kọ́ mi nífá ó ti lọ ó ti ṣiṣẹ́ lóríṣiríṣi ó ṣiṣẹ́ tó jẹ́ pé ó jẹ́ ó wà very awesome gan. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nígbà tíṣẹ́ yẹn ò kóra jọ tí ò mọ bó ṣe ń ṣe tọ́dẹ̀ ní Ifá yẹn náà ni. Bí ìrìn àjò tí mò ń rìn náà lòun náà rìn nígbà yẹn. Nígbà tí èèyàn bá kọ́ Ifá báyìí at the age of tani closing to 60 àbí ṣé kò ṣe arúgbó ara nìyẹn tó ṣe mọ̀nà tó ṣe ń kọ́fà yẹn bẹ̀ tìgbà tó wá bẹ̀ sí kọ́fà yẹn náà Ọlọ́run wá gbà fún gbogbo ìrìn àjò ẹ̀ wá bẹ̀ sí gbogbo ọmọ ẹ̀ wọ́n á bẹ̀ sí dá ó dẹ̀ ń rówó náà ó dẹ̀ ń jẹun. Àdúpẹ́ lọ́wọ́ Ifá báyìí ó ti kọ́lé ara ẹ̀ mo dẹ̀ ń bẹ Ifá Elédùmarè kó jẹ́ kí èmi náà nílé tara mi o kí èmi náà kọ́lé kí n fowó mi sílẹ̀ kí n fi ra blọọkì kí n fi kọ́lé. Ó dẹ̀ máa ń sọ fún wa pé ká má ṣẹ̀rú ká má nǹkan tí bàbá ti lóun ò gbà ká má sọ pé dandan Ifá gbà á o. Mi ò lè sọ pé Ifá gba adìyẹ kí ni kó lọ méwúrẹ́ wá o. Bàbá tó kọ́ mi ní Ifá ò kọ́ mi bẹ́ẹ̀ o. Nǹkan tí Ifá bá ti ní kán mú wá tí Ifá ò bá gba nǹkan ẹlẹ́jẹ̀ kí ní dandan lọ ra adìyẹ
Ifá lè bínú o, bí bàbá Ifá mi ṣe kọ́ mi nìyẹn o. A gbọ́dọ̀ béèrè nǹkan tán. Wọ́n rẹ́ni tó jẹ́ pé wàhálà àti ẹ̀ báyìí kó jẹ́ pé obì méjì náà ní kó lọ fún Ifá. Mi ò lè sọ pé obì méjì yẹn kí ni kó lọ ran ìgò ṣìnáàpù ńlá sí i. Obì méjì yẹn náà pẹ̀lú gbámi títù ni màá fi fa ṣàdúrà àti rẹ̀ tí màá kúrò ńbẹ̀. Bẹ̀tí mo mọ̀ pé Ifá ò kì í parọ́. Ifá dẹ̀ máa ṣe, ọ̀nà dẹ̀ máa là. Bí ìrìnàjò ṣe rí nìyẹn. Orúkọ bàbá tó kọ́ mi ní Ifá ni mo ti sọ lẹ́ẹ̀kan. Ṣìfúrájì Ọmọyẹni. Ẹ jẹ́ sọ fún wa bí ìrìnàjò orin ìbílẹ̀ ṣe papọ̀ mọ́ Ifá tẹ́ wá ṣe. Ẹ ṣeun, mo dúpẹ́. Ìbéèrè yẹn dùn mọ́ mi nínú gan. Ṣé rí ìrìnàjò orin? Nígbà tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, tá máa ń kọrin pé ìparí ọdún. So èmi ni mo dẹ̀ jẹ́ ènìyàn kan tó jẹ́ pé mo máa ń like kí n jáde síta kí n kàn máa ṣeré kí n máa kọrin. So bọ́n ṣe mú mi ń gbà pé cultural leader ní primary school nìyẹn. Èmi ni mo máa ń lead àwọn tó ń kọrin. Tán dẹ̀ wá wò pé iṣẹ́ yìí èmi náà dẹ̀ máa ń ṣe. Nígbà tí mo wà ní primary school náà ti ń gbéṣẹ́ fún mi láti gbòòrò. Láti bí 1971 wọ́n á gbéṣẹ́ fún mi, màá dẹ̀ lọ kọrin. Wọ́n wá ní òkú kan kú níbì kan, wọ́n fẹ́ ṣe ìdáná, àá lùlù tẹ̀lé wọn, màá dẹ̀ bá wọn kọrin lọ. Dèní eléyìí bí mo ṣe dolórin nìyẹn. Nígbà tí mo tó wọ secondary school ńgbà yẹn, láyé ọjọ́ ńlá nù lámọ̀yé, èmi náà mo tún lead cultural leader ńgbà yẹn. So títí mo ṣe à ń ṣe bí eré. Nígbà tí mo wá súnmọ́ Ifá tán, mo wá ń bẹ̀rù pé kí Ifá yẹn má kàn sọ pé orin yẹn ò kí fi ṣe orin yẹn lẹ̀ because wọ́n lọ́jọ́ tí mò ń dá kọrin tí mò ń sunkún láìsí kan tó ṣe ní mo kàn ń sunkún tó mi ojú mi ń dà, mo kàn ń dá sunkún níbi tí mo ti ń kọrin. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nígbà tí Ifá wọn á tán rí àwọn babaláwo wá sọ pé wọ́n mú onílé mi jáde, odù báyìí ló bí mi o, nǹkan báyìí ní iṣẹ́ mi o, mo gbọ́dọ̀ dúró ti Ifá o, mo gbọ́dọ̀ máa ṣe o, wọ́n ní kí n máa gbà yàn là ní o, wọ́n ní mo gbọ́dọ̀ máa gbà yàn là. Wọ́n dẹ̀ sọ mi pé tèmi èèyàn bá jà báyìí ní ojú bíi tó bá ti dé pé bàbá jọ ẹ sì jẹ́ àfibẹ̀ yẹn lẹ̀, òun mo gbọ́dọ̀ kúrò lórí ìjà kí kọ́kọ́ dá ẹni yẹn lóhùn náà kí kọ́kọ́ gbà á lànà kí ìjà yẹn sì gbára ti síbì kan. So ńgbà tán tó nílé mi wọ́n bẹ̀ sí sọ gbogbo ẹ̀ fún mi bí mo dẹ̀ ṣe ń tẹ̀lé bí mo ṣe wà iṣẹ́ orin yẹn náà. Nígbà tí mo béèrè wọn Ifá ní kí n máa kọrin mi lọ, ó ní mi ò ní wàhálà. Ètí tí mo fi ń ṣiṣẹ́ orin pẹ̀ mọ́ṣẹ́ Ifá nìyẹn o. Ẹ ṣeun sá. Ẹ̀jọ̀ ta ló wá kọrin ní orin àti pé báwo lẹ ṣe máa ń mọ àwọn orin tó yẹ kẹ́ ẹ. Èmi gbà pé iṣẹ́ Ọlọ́run ni àti Ifá because mi ò lè sọ pé ẹnìkan báyìí ló kọ́ mi níṣẹ́ orin. Ṣùgbọ́n ìgbà tí mo fẹ́ bẹ̀ sí máa jáde, mo ní àwọn ọ̀gá kan tí mò ń tẹ̀lé tí màá kàn máa wò wọ́n tí màá súnmọ́ bẹ̀ tí màá máa bá wọn gbẹ́rin. Mo ṣàmọ̀ pé àwọn gan mọ̀ pé mo mọ̀ nípa orin. Ọ̀gá mi kíní ni Àdìmúlà Fákóredé, ìkejì Kòkúmọ́ Adédára ní ìlú níbẹ̀ yẹn. Màá máa sá tẹ̀lé wọn. Pàtó dé stage mo mọ̀ pé ọkọ̀ wá pé kọrin fún wa jàre ọmọ. Èmi náà bí mo ṣe túra lẹ̀ nìyẹn, bí mo ṣe dolórin náà nìyẹn. Dọ̀là mẹ́ta bí bá ṣe ń sọ̀rọ̀ yìí tí mo dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run dẹ̀ ń gbà fún mi. Kò ń ṣe pé mo sì kọ́lé díẹ̀ o, bẹ̀tù mo ń bẹ Ọlọ́run pé kó jẹ́ kí n kọ́lé. Gbogbo àwọn ọmọ tí mo bí nídìí orin náà kọ́ Ọlọ́run jẹ́ kán dára kí èmi náà lè rí jẹ ní ọ̀dọ̀ wọn. Torí Ọlọ́run fún mi lọ́mọ, kò sí kan tán fún èèyàn látọ̀run wá tọ́lọ́run fún mi o. Mo dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ alálẹ̀ ilẹ̀ ẹ̀ sà. Ẹ jọ̀ọ́ kọrin ìbílẹ̀ kan fún wa. Ẹ ṣeun. Orin ìbílẹ̀ tí màá kọ fún yín báyìí ni pé nígbà tí mo ṣe rẹ́kọ̀dù mi tí tán ṣe ń gbà táwọn èèyàn ṣe ń gbà lọ yìí, mo kọjú sáwọn ìṣòro kan nígbà yẹn tó jẹ́ pé wọ́n ní ọ̀tẹ̀. Lóòótọ́ kò sí nǹkan téèyàn bá ṣe téèyàn bá fẹ́ ní lárí ayé àṣọ̀tẹ̀ mọ́. Bẹ̀tẹ̀ tó bá yá Ọlọ́run á gbé kúrò nínú ọ̀tẹ̀. Ìgbà tí mo dé studio mi ò kì í rehearse pẹ̀lú àwọn ọmọ eléré mi. Tí studio bá ti yá báyìí mo lè débẹ̀ léni. Tó bá ló yá báyìí màá lọ. Màá dẹ̀ kọrin, màá ṣiṣẹ́. Kò ṣe pé bóyá wọ́n kọ́ mi lórin kan pé orin báyìí ní kí n kọ. Tí bá ti wọlé sínú studio màá mọ Ọlọ́run á kàn dédé fún mi ní ìmọ̀ yẹn, màá kọrin yẹn. Nígbà tó wá dé stage wọ́n kàn dédé wá gbé mi
it was around 3 o'clock by that time. Mo kàn wá wájú lé dáàdì mi bì. Wọ́n kàn pè mí, wọ́n ní kí n wá s'Àkúrẹ́ lé ní o pé mo gbọ́dọ̀ rìkọ́ọ̀dù. Mi ò rehearse, mi ò ṣe anything. Wọ́n ní ṣé mi ò ní táìmù ni. Mo ní táìmù wà. Mo wá bẹ̀ sí pé àwọn boys mi, àwọn ọmọ eléré mi pé báyìí ló ń ṣẹlẹ̀ o. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo wọn dẹ̀ pé bá ṣe gbé mọ́tò nìyẹn, ó d'Àkúrẹ́. Bá ṣe d'Àkúrẹ́. Wọ́n wá ní ká rehearse. Mo ní mi ò mọ̀ bí màá ṣe rehearse. Kọ́sì ó lè jórí tí màá fi rehearse. Ó lè máa jẹ́ òun ni màá kọ ní tí bá wọlé sínú studio. Ọmọ Odò Ọba, òun ni promoter mi. Wọ́n ní báwo ni mi ò ṣe ní rehearse kí n tó wọlé sí studio. Mo ní mi ò mọ̀ bí màá ṣe rehearse. Mo ní ẹ pè mí tẹ́lẹ̀ kí n rehearse pẹ̀lú àwọn eléré mi, ṣùgbọ́n nǹkan táwọn bá ti ṣe ń bì, mo ní Ọlọ́run lọ́wọ́ sí. Ó wá ní kí ó ní kákáṣá wọlé pẹ̀lú. Mo wá wọlé. That was in the year 2014. Rẹ́kọ̀dù yẹn ló ṣì ń lọ báyìí, wọ́n ń gbà lọ́wọ́, wọ́n ń wá káàkiri. Mo bá wọlé, bẹ̀rẹ̀ sí ń kọrin. Ó ní òjò lé láti torí òkè bọ̀ o. Ure mi lé wá mi a ò lè kìtì o. Òjò lé látorí òkè bọ̀. Ure mi lé wá mi a ò lè kìtì o. Láti mo tún wá kúrò ń bẹ̀, mo wá ronú sáwọn tó àbí pé àwọn kan bí ọ̀tẹ̀ bí pé kí ní tàn jẹ́ kí ní gbádùn. Mo wá bẹ̀rẹ̀ sí kọrin pé ìbá mi wó bí méjì kàn mú kó lóṣòrú kẹtẹ̀ka rẹ̀ awúre òun bá mo ṣayé o káyédè mú ṣe ń o. Bí mo ṣe kọrin yẹn ń gbà yẹn ni mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ayé dẹ̀ gbà bẹ̀ sí. Ìgbà tí mo wá parí rẹ́kọ̀dù yẹn tí àwọn eléré mi ò ṣe kí nìkan tá a wá wọlé padà fún second set. Mo wá sọ pé ìmọ̀ bá mi ṣúlé mi ò wúlé nímọ̀ ṣàgbà o. Ìmọ̀ bá mi ṣúlé mi ò wúlé nímọ̀ ṣàgbà o. Ilé ẹni làgbà òde o. Tí ìyá bá ń jẹ̀yàn ń ta, ilé ló ń sábọ̀. Tó bá ti ṣẹ̀ láti ilé, tí ìyá bá jẹ̀yàn bọ̀ ń ta kò ní ríbi sáwọ̀. Ilé ẹni ni ilé ẹni tí mo tún fi kọrin mi nìyẹn. Ìmọ̀ ṣe bẹ́ẹ̀ ni mo pé sọ̀rọ̀ lè bọ́ ni mo ṣe ìṣẹ́jú ni. Kọ́nìyàn kógun ládèrèdè kógun lórí igi lè mọ̀ kó rire tí a. Àbínú ánẹ́mẹ̀ ẹ̀sẹ̀ ràn ìdè ni. Ìjọ kéye bí mi ẹ̀mọ̀ kórónú bí o. Orò lé bí mi orò lè yà mí. Orò lé gbé mi yìnà ẹ̀ka o. Lẹ́gbẹ̀ẹ́ mo ní ìwúṣeré. Mẹ́káyé báyẹ̀ ni o tẹ́bí tọrẹ àríníyàyò. Káyé yìí ni ló gbàmúrin omi akọni. Ẹ̀ka ayé yìí ni ló gbàmúrin ọ̀rẹ́ àsálọ̀jìnà o. Mẹ́káyé báyẹ̀ ni o tẹ́bí tọrẹ àríníyàyò. Èlú ayẹyẹ o wa. Èlú ayẹyẹ o wa o. Káyé yìí ni ló gbàmúrin omi yẹ akọni. Ẹ̀ka ayé yìí ni ló gbàmúrin ọ̀rẹ́ àsálọ̀jìnà o. Mẹ́káyé báyẹ̀ ni o tẹ́bí tọrẹ àríníyàyò. Ẹ ṣeun. Ẹ jọ̀ọ́, ṣé orin tẹ́ ń kọ yìí, ṣé orin orò lẹ́yìn ni a pè ní àbí orin ìbílẹ̀? Orin ìbílẹ̀ ni mò ń kọ, kò ń ṣe orin orò. A máa ń iṣẹ́ orin nígbà míì tó bá ń bèèrè nípa iṣẹ́ orin ó pín sí oríṣiríṣi ọ̀nà. Iṣẹ́ orin gbà míì tẹ́ bá rí ibi tí wọ́n ti ń ṣe ìbàjẹ́, a lè forin bá wọn wí ńbẹ̀ yẹn kan dáwọ́ ìbàjẹ́. Tẹ́ bá rí ibi tí wàhálà kan wà tí pé a lè forin ṣe bẹ̀ yẹn kí bẹ̀ yẹn kan wá ronú pé nǹkan tá a tẹ̀ ń ṣe nǹkan tá à ń gbọ́ orin tá à ń gbọ́ yóò máa yẹ ká jáwọ́ nínú wàhálà. Nígbà míì tínú bá ń bìyàn tó bá dàbí pé ìrònú ẹ̀ fẹ́ pọ̀ jù, a lè forin sí ọkàn ẹ̀ kó dàbí pé ìrònú yẹn kó kúrò. So ìpele mẹ́ta tí èmi mọ iṣẹ́ tèmi sí nìyẹn. Ṣé ẹ gbọ́ mi? So kò ń ṣe bóyá orin orò. Tá bá dẹ̀ ń ṣorò ńgbà míì, a lè kọrin orò
tó bá dìgbà ọdún ìbílẹ̀ ìlú wa àwa náà lè jáde ká máa bá wọn kọrin orò. Ó yàtọ̀ sí pé iṣẹ́ orin amúlùúdùn apanilẹ́rìn àmínúrẹ́ ni iṣẹ́ orin tèmi ń ṣe ní tèmi.